Lagos. Lagos. Ẹ̀yin ọmọ Lagos. Hey. Information. Lórí YouTube. Okay. Lórí Facebook. All right. Lórí Instagram. January 20. Ta ló ń ṣe birthday? Ayọ̀. Ta ló ń ṣe birthday? Ayọ̀. Ṣé lóòótọ́? Oh yes. Mo sọ̀ bọ̀ kò sébi mọ́. Ayọ̀mídé ṣe birthday jálọ̀jà jẹranjú. Yàtọ̀ sí kò wá gbẹ̀fà. Sákùn wá gbàṣẹ̀ mú o. Kò ní dáfẹ́ ni tó bá sọ pé kí n má jàjẹranjú ní tèmi o. Èmi gangan labó ló jẹ kú ẹ̀fílẹ̀ fún mi o. Ẹ̀fílẹ̀ fún mi o. Ẹ̀yin bèbí ṣe é dàmọ̀. Ẹ̀yin bọ̀bọ̀ ṣe é dàmọ̀. Ọpẹ́yẹmí súnmọ́ bí àwọn tìyẹ́ sọ pé. Wò ó so máa jẹ ráìsì o. So máa mú kéèkì o. Àtúnjẹ kéèkì o. Àtúnjẹ sẹ̀mó o. Happy birthday to you, Olúwadámilọ́lá Ayọ̀mídé Ọpẹ́yẹmí Àdùnníàdé. Ọmọ wọn ní Nísà nípínlẹ̀ Ọ̀ṣun. Lọ́jọ́ prosperity. Ikú ọdún kan ni o. Many happy returns. Hip hip hooray!